ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express lẹ́ni Friday àti ìlọ ẹ̀kọ́ ń ta mọ́lẹ̀ ní yàtọ̀ à ń jù ú ni tẹ́ bá rí àlejò nínú lórí sẹ́ẹ̀tì wa tó bá lo táì bá gún gbọ̀n náà ara Miliki Express ọjọ́ Friday náà ni a sì ń jù ṣe rí ẹjẹ sáré jẹ́ àyínsí kìíní kan ẹ̀yin tí ẹ wá fún City Rumble ní ó ti pọ́sẹ̀ kan báyìí ẹ bá miss o ó ti ẹ̀ miss bàjẹ́ tẹ́ bá ti pè mí ẹ dákun wìtìwìtì ní ẹ má bò àwa gan múra fún yín àwa fún yín tíkẹ́ẹ̀tì lórí ètò lọ́fẹ̀ẹ́ bá ti pè mí ẹ mọ̀ ọ́ fọkàn balẹ̀ lórí àlejò wa lónìí òṣèré ni olórin ni adarí eré ni ọ̀dàgbẹ̀ ni olùdarí wọ́n ní jàngbọ̀n díẹ̀ náà lọ́wọ́ torí ẹni tó bá lóhùn òtí ẹni tó bá mọ̀ wọ́n yóò fi jàngbọ̀n mọ̀ wọ́n ẹni tó bá lóhùn òtí mọ̀ wọ́n yóò mọ̀ wọ́n lónìí níbi ìjàngbọ̀n àlejò wa ní Victor Oyebode ẹ káàbọ̀ sà. ẹ ṣe ọ̀gbẹ́ni Victor Oyebode ẹ kú mú nǹkan jẹ nǹkan jẹ gan ni. ẹ ṣeun aráàlú òkè ní ifá ni. àjọlẹ̀pọ̀ ní àjọlẹ̀pọ̀ ẹ bá wa káwọn aráalé. mo kí gbogbo aráalé o lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àwọn tá a ti bí àwọn tá a lóyún rẹ̀ sínú àtàwọn tá a máa sun oorun wọn gbogbo yín mo kí o ẹ jẹ́ àkí gbogbo wọn pé kó má sọ jòrò ń bẹ̀ kó bá kíkí nìyẹn sà kó má sọ jòrò ń bẹ̀ kó bá kíkí nìyẹn o bó ṣe dá náà nù. ẹ dúná ẹ porúkọ yín ẹ kí wọn ẹ wá sọ̀rọ̀ sẹ́rí èmi mo máa ń jowú o nígbà tí n bá fokùn fàyàn wá sórí ètò yìí tí mo sì ní obìnrin lẹ́gbẹ̀ẹ́ tọkùnrin kan wá jòkó tó wá ní pé wọn àtòbìnrin mi jọ lẹ̀pọ̀ ni ó máa ń kọ èmi lóminú ó sì lè mú jàdá ní. Wálé èmi ò láìkí ẹ. lílẹ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn màkàn ló ń sọ ó dé bá wa yànnà náà fáwọn aráalé tó ní Wálé tí ń bínú báyìí. lẹ́ẹ̀kan nígbà tẹ́ bèrè ètò ẹ ní ọmọ Ìbàdàn ni wọ́n. ọmọ Ìbàdàn civilized ọmọ ẹ káyọ síbí nkúrò ká fi Ìbàdàn yẹn lẹ̀. síbí kọ́ civilized ẹ̀mí láìkí ẹ̀ síbí náà yókù láìsí ń bẹ̀. kankan náà ni onídẹ́ òun wòye náà Ìbàdàn mẹ́sì ọgàn ọmọ àjẹgbín jẹ́ kára wọn nínú ọmọ àjẹgbín ọmọ alọ́kọ́ ló fi gbẹta wọn ló sá gbé bẹ́ẹ̀ o ṣeun tó bọ́ọ̀lù mọ́ márùn-ún o ṣeun àtìlẹ̀pọ̀ báwọn. Victor Oyebode ó kira ẹ̀ nǹkan yan ẹ̀dùn náà wọ́n ká Victor Oyebode ṣẹ́rí bẹ́ẹ̀ èmi kan wò yín ni o bẹ́ẹ̀ ṣe polówó ń tẹ̀ kí ara lé ń sìn tẹ́ lẹ́yìn Victor Oyebode láti Ìbàdàn wàláì àwọn tèmi ò mọ̀ yín. ọ̀ tí ẹ mọ̀ wọ́n àwọn èmi mọ̀ yín. iṣẹ́ tẹ̀ ń ṣe gan-an ẹ tú désàlẹ̀ kòkó láti ẹ̀kọ́. kò sí wàhálà orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Victor Oyebode Ayọ̀délé èmi mo bá Wálé Adénúgà ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àdínkù ti ìsìn yìí. mo ti ń ṣiṣẹ́ ìbí fún bí ọdún 8 sí 9 báyìí. ẹ ti mọ̀ mí nìyẹn tẹ́ bá dẹ̀ sí ń wo eré Yorùbá kan tá a tó ṣe lọ́jọ́ mẹ́ta yìí Àdùnní tó ṣe jáde bíi Monday tó kọjá mo wà ń bẹ̀ náà àtàwọn Yorùbá kọ̀ọ̀kan tá a ti ṣe káàkiri òṣèré lèmi olórin bákan náà. so ẹ mí pé ẹ̀yin ni àlínkò tuntun ti sàn yẹn. èmi ni mo máa ń fárí ni ẹ ṣàwọn iṣẹ́ ajé ló sọmọ nù bíi stóònù ìṣòro àtọ́rí báyìí ni wọ́n dá ayé àṣegò báyìí. pẹ̀lú àwọn amadog work. sọ́kùnrin wà sáré ní ìrìn àjò wa náà yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ẹlẹ́ ti bẹ̀rẹ̀ àlékò náà ó tó bí ọdún 9 àwọn òyìn lọ́n fún yín torí à ń rí tó gbóhùn tẹ́ ń gbé ṣe ní ọ̀tún àtòsí mo ti mọ̀ yín náà ó ṣe díẹ̀ a jọ ṣiṣẹ́ kan pọ̀ nígbà kan ní NTA kílẹ̀ kan lè wé gan-an torí iṣẹ́ tó tún jọṣẹ́ ó jọṣẹ́ táwa tó ń ṣe ń bì ní ìrọ̀pẹ́ tí ìdáwọ́lé yìí ń bá láti gbà yẹn. nígbà tí mo jáde secondary school mo lọ sí ilé ẹ̀kọ́ gíga Labison Nambajọ University ibẹ̀ ni mo ti study mass communications so ìgbà tí mo ṣe tán ni mo ríṣẹ́ sí NTA fún bí ọdún bí 2 sí 3 kan tí à ń ṣe tí mo jẹ́ atọ́kùn ètò fún eré àwọn ọ̀dọ́ tí à ń pè ní X Future fún àwọn ọ̀dọ́ ńgbà yín bẹ̀ ní àti mọ́ra èmi náà ṣe díẹ̀ ń gbọ́ngbà àwọn ọba ìlànà lọ́rùn rí ọrùn inú wọ́n gbà ọrùn rá fún wọn sanra sí bí wọ́n bá yẹ sanra sí àwọn náà kọ́ ẹdùn náà ní yàtọ̀ sí à ń ṣiṣẹ́ Wálé Adénúgà wá kí baba Wálé Adénúgà o àfi ṣe iṣẹ́ wo lẹ tún ṣe lẹ́yìn torí bọ́ àdégbò ìgbà wọn àti mọ̀ yín o iṣẹ́ wo lẹ ti tún ṣe. mo ṣiṣẹ́ pẹ̀lú Royal Roof a ṣe Mama and I a ṣe Bella's Place àtàwọn Yorùbá kọ̀ọ̀kan àwí ìgbọ̀n jẹni níyà Àdùnní tó ṣe jáde ní ọ̀sẹ̀ tó kọjá tí mo sọ àtàwọn Yorùbá kọ̀ọ̀kan tí mi tiẹ̀ lè rántí bẹ́ẹ̀ lọ àdẹ̀tí báwọn òṣèré ńláńlá náà ṣeré bíi ọ̀gá Jídé Kòsọ́kọ́ bàbá o ọ̀gá Bello
àwọn bíi tó ṣàpọ̀ bẹ́ẹ̀ wọ́n ti pọ̀ jù ká lè máa dárúkọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Wálé àmọ́ mi fẹ́ wá béèrè question kan lọ́wọ́ bọ̀dá àlìǹkò nígbà tẹ́yìn sọ pé ẹ̀yin ti di àwọn arábàdàn ti pàdé o wọ́n yìí ṣe bọ̀dá àlìǹkò. bọ̀dá àlìǹkò ẹ sọ pé ẹ ti di new àlìǹkò ń sìn ṣé èèyàn wá lérò pé àlìǹkò ti tẹ́lẹ̀ tí gbogbo wa mọ̀ nígbà tẹ́yìn wá gbà bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ gbà ṣe bọ̀dá àlìǹkò ti tẹ́lẹ̀ ṣe ni o nísìnyí báyìí sìn tẹ́yìn tí wọ́n ń ṣe new àlìǹkò ṣé ẹ lérò pé bẹ́ẹ̀ pé àwọ̀ ìkùnsínú máa wà bẹ́ẹ̀ torí àlìǹkò ti gbà yẹn òun làwa fi mọ̀ wọ́n nísìnyí tẹ́yìn wá sọ pé irọ́ kò tún ṣàwọn ọmọ ẹ̀yin lẹ tún fẹ́ wà bẹ́ẹ̀ ṣé ẹ lérò pé kíní yìí. ẹ ṣe atọ́kùn ọ̀rọ̀ yín yé mi ibẹ̀ tí ń bọ̀ ó yé mi bí tẹ́ ẹ dé ó yé mi tẹ̀ sí ń lọ ó yé mi bákan náà gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìgbà kan lọ ìgbà kan ń bọ̀ ni ìgbà lónígbà ń lò kò sẹ́ni tó jẹ́ ẹnìkan ń jẹ́ kúlù fẹ́ bẹ́ẹ̀ bá ṣe ṣe tí bẹ́ẹ̀ bá ṣe ń lọ ń sìn bẹ́ẹ̀ bá ṣe kúrò nínú gbọ̀ngàn tẹ́wà ẹlòmíì tún máa bọ́ sí ni bí láì ṣe rí nìyẹn. Báyọ̀ Bankole tó jẹ́ bí ẹ̀gbọ́n sí èmi ẹni tó wà ń bẹ̀ kémi tó bẹ́ẹ̀ ni láńkì báyìí náà lọ́rùn tí ó ní báyìí náà. bọ̀dá ti wá sọ̀rọ̀ báyìí o. àgùntàn ń sọnù bí ìmọ̀ sí pé ẹ̀gbọ́n fi àlééfà ilẹ̀ fún mi kémi náà torí bọ̀ ẹ̀gbọ́n lọ wájú mi ó wáyú ẹ̀kẹ́ díẹ̀ ó ṣeun ó sì nírun lórí báyìí. bẹ́ẹ̀ náà ṣe ti ní. so ti yé yín bẹ́ẹ̀ so kò sí àwọ̀ kankan kò sí ìmọ̀ in fact inú wọn dùn ni pé ipa tí mo fi lẹ̀ bàtà tí mo bọ́lẹ̀ ẹlòmíì wò ó sì tún ó ṣàìsí rẹ̀ rẹ́gí kò síjà a máa ń ríra a máa ń sọ̀rọ̀ a máa ń pàdé in fact àwọn eré mi ta máa ń ṣe àjọ máa ń pàdé tán máa jẹ́ bí ẹ̀gbọ́n sí mi ń bẹ̀ táwọn èèyàn máa ní Alinko tẹ́lẹ̀ Alinko tuntun. àwọn wàlẹ̀ yìí ò wàlà. ẹ̀wọ̀n wàlà Èkó ni mo gbogbo ayé mi Èkó láti gbé. Báyọ̀ Bankole wà. wàlà iná láwọn. Báyọ̀ wàlà. nígbà mi wà sí mo má dàbẹ̀ ni pé mo mú inú onírọ́ ni mo mọ̀ pé wọ́n wàlà. ẹ ti lẹ̀ pọ̀ lóòótọ́ ẹ wá ń ṣe mọ̀ nínú láàfin náà ẹ wá ń ṣe mọ̀ mú sí owó àga rẹ ló yàtọ̀ sí tiwa. àkànbọ̀ ni torí fún ẹ̀wò sà nígbà tí sẹ́rí lẹ́nu iṣẹ́ yìí lọ́dún mi dò pé a ti jọ ṣiṣẹ́ pọ̀ èmi náà ṣe mo jẹ díẹ̀ ní ẹnu iṣẹ́ yìí mo sì mọ̀ pé sẹ́rí iṣẹ́ tó burú jù láyé tó lè ṣòro sí lẹ́nu iṣẹ́ tá à ń ṣe nìkan ni pé èèyàn kan bọ́ bàtà lẹ̀ kọ́ wa tẹsẹ̀ bọ́ tó o sì gbọ́dọ̀ ṣe tí ó jọ ń tẹ́ni tó ń ṣe tí àwọn tó ń gbéléwò náà tí olúwẹ̀ ó látẹ̀wọ́ gbà lọ́wọ́ àwọn tó ń gbéléwò gbádùn mi kí làwọn nǹkan tẹ́yìn dojú kọ tàbí kí lè nǹkan tẹ́ ẹ ṣe tó jẹ́ kí ẹ wọnú bàtà yìí pé nígbà yìí náà ṣe fún. ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi yẹn ó lágbára díẹ̀ nítorí àwọn èèyàn máa rò bóyá èmi àti bàbá Báyọ̀ tí ó ń ṣe bóyá Alinko tẹ́lẹ̀ bóyá àjọ ń ṣe wọléwọ̀de ni kò rí bẹ́ẹ̀. èmi ti ẹ̀rù bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀. nígbà kan máa ń wo Papa Ajasco gan-an gẹ́gẹ́ bí eré táwọn ọmọdé tó ń láìkì jù nígbà yẹn tàbí àgbàlagbà tọmọdé ní wo eré yìí ṣùgbọ́n mi rò pé máa di ẹni tí mò ń wò yẹn